Hello everyone, welcome to Bukumi Speaks Yoruba. Today we're going to have our first episode of Bible Time. We're going to be reading Genesis 1. Feel free to comment down below on how I did, maybe some words that you definitely would have pronounced better. Yeah, and if there's anything that you would like to see on the channel, of course, feel free to email me at bukumispeaksyoruba@gmail.com. Here we go. Ìwé Génísísì orí ìkíní. Ìbẹ̀rẹ̀ dídá ayé. Ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo Ọlọ́run dá àwọn ọ̀run àti ayé. Ayé sì wà ní rúdurùdu, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú omi. Ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Ọlọ́run sì wí pé, jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run rí i pé ìmọ́lẹ̀ náà dára. Ó sì ya ìmọ́lẹ̀ náà sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Ọlọ́run sì pè ìmọ́lẹ̀ náà ní ọ̀sán àti òkùnkùn ní òru. Àṣálẹ́ àti òwúrọ̀ sì jẹ́ ọjọ́ kìíní. Ọlọ́run sì wí pé, jẹ́ kí òfurufú kí ó wà ní àárín àwọn omi, láti pààlà sí àárín àwọn omi. Ọlọ́run sì dá òfurufú láti àwọn omi tí ó wà ní òkè òfurufú kúrò lára omi tí ó wà ní orílẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pè òfurufú ní ọ̀run. Àṣálẹ́ àti òwúrọ̀ sì jẹ́ ọjọ́ kejì. Ọlọ́run sì wí pé, jẹ́ kí omi abẹ́ ọ̀run wọ́ papọ̀ sí ojú kan, kí ilẹ̀ gbígbẹ sì farahàn. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pè ilẹ̀ gbígbẹ náà ní ilẹ̀, àti àpapọ̀ omi ní òkun. Ọlọ́run sì rí i wí pé ó dára. Ọlọ́run sì wí pé, jẹ́ kí ilẹ̀ kí ó hu ọ̀gbìn, ewéko tí yóò máa mú èso wá àti igi tí yóò máa so èso ní irú tirẹ̀, tí ó ní irúgbìn nínú. Ó sì rí bẹ́ẹ̀. Ilẹ̀ sì hu ọ̀gbìn, ewéko tí ó ń so èso ní irú tirẹ̀, àti igi tí ń so èso tí ó ní irúgbìn nínú ní irú tirẹ̀. Ọlọ́run sì rí i pé ó dára. Àṣálẹ́ àti òwúrọ̀ jẹ́ ọjọ́ kẹta. Ọlọ́run sì wí pé, jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ní ojú ọ̀run, láti pààlà sí àárín ọ̀sán àti òru, kí wọn ó sì máa wà fún àmì láti mọ àwọn àsìkò àti àwọn ọjọ́ àti àwọn ọdún, kí wọn jẹ́ ìmọ́lẹ̀ ní ojú ọ̀run, láti tan ìmọ́lẹ̀ sí orílẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run dá ìmọ́lẹ̀ ńláńlá méjì, ìmọ́lẹ̀ tí ó tóbi láti ṣe àkóso ọ̀sán,
àti ìmọ́lẹ̀ tí ó kéré láti ṣe àkóso ọ̀run. Ó sì dá àwọn ìràwọ̀ pẹ̀lú. Ọlọ́run sì ṣe wọ́n lọ́jọ̀ sí ojú ọ̀run láti máa tan ìmọ́lẹ̀ sí orí-ilẹ̀, láti ṣàkóso ọ̀sán àti òru àti láti pa ààlà sí àárín ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ọlọ́run sì rí i pé ó dára. Àṣálẹ́ àti òwúrọ̀ jẹ́ ọjọ́ kẹrin. Ọlọ́run sì wí pé, jẹ́ kí omi kí ó kún fún àwọn ohun alààyè, kí àwọn ẹyẹ kí ó sì máa fò ní òfurufú. Nítorí náà, Ọlọ́run dá àwọn ẹ̀dá alààyè ńláńlá sínú òkun, àwọn ohun ẹlẹ́mìí àti àwọn ohun tí ń rìn ní onírúurú tiwọn, àti àwọn ẹyẹ abìyẹ́ ní onírúurú tiwọn. Ọlọ́run sì rí i pé ó dára. Ọlọ́run súre fún wọn. Ó sì wí pé, ẹ máa bì sí i, ẹ sì máa pọ̀ sí i. Ẹ kún inú omi òkun, kí àwọn ẹyẹ náà sì máa pọ̀ sí i ní orí-ilẹ̀. Àṣálẹ́ àti òwúrọ̀ jẹ́ ọjọ́ karùn-ún. Ọlọ́run sì wí pé, kí ilẹ̀ kí ó mú ohun alààyè jáde ní onírúurú wọn, ẹran ọ̀sìn, àwọn ohun afàyàfà àti àwọn ẹran inú igbó, ọ̀kọ̀ọ̀kan ní irú tirẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì dá ẹranko inú igbó àti ẹran ọ̀sìn gbogbo ní irú tirẹ̀, àti gbogbo ohun alààyè tí ń rìn ní ilẹ̀ ní irú tirẹ̀. Ọlọ́run sì rí i pé ó dára. Lẹ́yìn náà ni Ọlọ́run wí pé, ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa, gẹ́gẹ́ bí àwa ti rí, kí wọn kí ó jẹ ọba lórí ẹja òkun, ẹyẹ ojú ọ̀run, ẹran ọ̀sìn, gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rìn lórílẹ̀. Nítorí náà, Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀. Ní àwòrán Ọlọ́run ni ó dá a. Akọ àti abo ni ó dá wọn. Ọlọ́run sì súre fún wọn. Ọlọ́run sì wí fún wọn pé, ẹ máa bì sí i, kí ẹ sì máa pọ̀ sí i, kí ẹ sì gbilẹ̀, kí ẹ ṣe ìkápá ayé. Ẹ ṣe àkóso àwọn ẹja inú òkun, ẹyẹ ojú ọ̀run àti gbogbo ẹ̀dá alààyè tí ń rìn ní orí-ilẹ̀. Nígbà náà ni Ọlọ́run wí pé, mo fi gbogbo ohun ọ̀gbìn tí ń so èso fún yín bí oúnjẹ, àti àwọn igi eléso pẹ̀lú. Gbogbo rẹ̀ yóò jẹ́ oúnjẹ fún yín, àti fún àwọn ẹranko inú igbó, àti ẹyẹ ojú ọ̀run, àti àwọn ohun afàyàfà, gbogbo ohun tó ní èémí
ìyẹ́ nínú ni mo fi ewéko fún bí oúnjẹ. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì rí àwọn gbogbo tí ó dá. Ó dára gidigidi. Àṣálẹ́ àti òwúrọ̀ ó jẹ́ ọjọ́ kẹfà. Okay, so I hope you laughed along with me, and yeah, see you next time. Ó dàbọ̀.